Táyé Currency tó ní Wàsíù Àlàbí Pasuma ó máa ń kọrin Òbésèré dáadáa ṣé ìyẹn ò fi hàn pé tábàlíkà wo Pasuma àti Òbésèré ipò ńlá ni Paso wà sóbésèré tẹ́sí òrí bẹ́ẹ̀ ni. Táyé Currency tó sọ̀rọ̀ ẹ̀mọ̀ káwọn olórin tá ti mú máìkì dání àti wà ní nǹkan ẹ̀fì wà láyé mi àti wà láyé mi tó jẹ́ pé orin Táyé Currency tó lọ sórí stage tó lọ kọrin ó lè máa ro nǹkan tó fẹ́ sọ yẹn tó jẹ́ pé ẹ̀tìgbà tó dórí stage tó ń kọrin lọ inspiration kan yẹn wá so nínú fújì olójú ẹni tó máa lọ pọ̀ wọn ò lè kọrin olórin èèyàn lè yí ṣé rí ọ̀rọ̀ yẹn kò ń ṣọ̀rọ̀ tó yẹ kó lọ fà tó yẹ ó ti ṣẹlẹ̀ ní Alhaji Wasiu Ayinde pẹ̀lú Barrister rí ẹni tó bá sọ pé òun ni Sànní Ṣéwù fújì táwa dẹ̀ jẹ́ àtàkéré sí wọn ká máa sọnù wọn lọ ni ká máa sọnù wọn lọ ni ẹni wá tí wo ògbà kí n sọ ẹni tèmi ògbà kí n sọ pé Alhaji náà kàn ní kílódé bẹ́ẹ̀ jẹ kìíní pín nígbà tá no tó bá ní nínú olórin àròrè yín bàbá ni o aṣíwájú dáadáa pẹ̀lú ẹ̀dá kan ò lè gbẹ́dà kànga àfi tọ́lọ́run bá fẹ́ gbẹ́ nìyẹn ga. ètò ńlá ti dé ètò bàbá ètò Oyinmomo ètò ńlá ti dé ètò bàbá ètò sẹ́ Oyinmomo ẹ pè é kí n gbọ́ná Oyinmomo 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 ẹ pè é kí n túbọ̀ Oyinmomo 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 Oyinmomo. ẹ káwọn padà sí orí ètò máa ní Oyinmomo lẹ́tọ̀ ètò náà ní Oyinmomo láti ààfin AK Media Concept níbi tí a ti ń dábí ẹ̀dọ̀ tí a ti ń rọ̀ bí òwe a ti lọ sí àárín àwọn olórin fújì níbi tí wọ́n ti ń kọ́ tí wọ́n ń ṣe tí wọ́n ń sè é tí ó ń di ohun ìtẹ́wọ́gbà fún owó mọ̀túnmùwà wa èyí náà ni mo wá gbé Alhaji Macaroni àwọn náà ni wọ́n á dárúkọ àwọn dáadáa délẹ̀délẹ̀ tó ní mi fẹ́ fi ojó pé ojó mi fẹ́ fi àjà pé àjà bàbá ẹ mọ̀ káàbọ̀. a ní ṣé o ti gbọ́ mi rí mo ní ṣé o ti rí mi rí orí mi nínú pósítà ò ń gbọ́ mi nínú rédíò omi nínú tv o ṣé mi náà ní London boy ṣé mi náà ní Scotland boy kí n máa ka ènìyàn ọmọ akọrin ti sẹ́yìn o. orúkọ yín lẹ́kùnrẹ́rẹ́. orúkọ tèmi ni King Macaroni Fuji. orúkọ yín gangan ni. Monsuru Ajasa. mi fẹ́ fi Àjàsá fẹ́ fi pè nǹkan míì ni mo ní kí n ní sùúrù ẹnu oníkọ̀lá àti gbọ́ pọ̀n. Monsuru Ajasa. èyí tẹ̀ wọ́n kọ yìí orin Fuji tẹ̀ ń kọ yìí Ìríra Bọ́lá ni àbí Màláíkà ń kọ́ Wasiu Ayinde ń kọ́ owó ẹ̀yìn náà kọ́ lẹ́gbígbẹ́. Alhamdulilayi rabbil alamin ní Ọlọ́run bá lọ́ba tó máa ń jogún nǹkan fẹ́ dà. àwọn olórin míì wà tó jẹ́ pé wọ́n á kàn rí pé olórin kan ń kọrin òun lọ jọ́ǹpù ẹ̀ àwọn náà máa di pé àwọn náà fẹ́ dìde kọrin. ọ̀rọ̀ tí mò ń sọ ọ̀rọ̀ tó jẹ́ pé tán lè béèrè lọ́wọ́ àwọn ní má folúkù ṣòdì tèmi ti bẹ̀rẹ̀ orin. lẹ ti dìde. bẹ́ẹ̀ ni àwọn tó lè jẹ́rìí sí wọ́n mọ̀ dáadáa èmi òun ṣe Ọlọ́run kàn fi sí mi lọ́kàn láti bí pé olórin fi kí olórin jáde kí késẹ́ẹ̀tì jáde kí n lè máìmù ẹ̀ láti máìmù mi rí lórí mo kọ́kọ́ gbé pé màá máa sọ pé mò ń kọrin mi tí rí bí tó lórí tí ń dúró lórí stage tó ń kọrin tó ń pawó Ọlọ́run rí mi so alhamdulilayi balami kó tó gbé mo bẹ̀rẹ̀ orin mi yẹn ní má folókò ṣòdì jump láti gbẹ̀ gba show so tí mo fi bẹ̀rẹ̀ kẹ̀kẹ̀rẹ̀. ẹ sì ṣe mọ̀mọ́ ìfọwọ́ sí bàbá náà kùnrin àbí kí ni support wọn gbà tẹ bẹ̀rẹ̀. ìgbà tí mo bẹ̀rẹ̀ bàbá mi ò tí ì dá sí rárá because ìgbà tó wá rí pé mò ń kọrin yẹn torí pé mo ti ṣe jump ìtàlẹ̀ wa máa ṣe jump bẹ́ẹ̀ wọ́n kọ́ máa rí pé máa ń play wọn máa sọ pé máa lọ sí gáràjì o lọ ṣe ètò ìṣèyí o máa lọ sí gáràjì máa lọ ṣe practice o ìtàlẹ̀ mi náà ni kò tí máa ṣe gbogbo wọn tó bá fẹ́ ṣe. ṣáà wọn náà kọ́lé ni. àwọn bẹ́ẹ̀ ni alhamdulilayi so láti lè máa jẹ́ pé kéèyàn máa ṣọ́ ọmọ láti pé kọ́mọ máa lọ wà tí ò dáa àbí kó máa lọ mú nǹkan tí ò dáa so
alhamdulillah wọ́n support mi wọ́n fàdúrà support mi tí mo dẹ̀ fi. àwọn náà lè kún bẹ́ẹ̀ ni pẹ̀lú gbọ́lọ́. wọ́n tiẹ̀ ní àwọn obìnrin tó máa ní tọ́ba ọmọ tó wọnú fújì àbí tó ń kọrin àbí tó gbéṣẹ́ kan tí àwọn ọ̀rọ̀ kàkún bí iṣẹ́ ayé wọ́n ní àwọn màmá máa ń lọ extra mile wọ́n máa ń rìn wọ́n mú kún ìrìn ọkọ̀ mọ́lẹ̀ bá lógo ṣé ìgbà ilé gbọ́ ṣé ọmọ rí bẹ́ẹ̀ lóòótọ́. ṣé rí gbogbo nǹkan tí òbí bá lè fi ran ọmọ ẹ̀ lọ́wọ́ náà ni kò fi ran ọmọ ẹ̀ lọ́wọ́ torí pé kí ni òbí mi wà tó yẹ pé kò mọ gbá kò mọ bí nǹkan tó fẹ́ lọ bọ̀ àdúrà àjókòó lórí àdúrà yẹn ọmọ yẹn á dẹ̀ dín nǹkan. kí ni wọ́n fi kún yìí. wọ́n fà àdúrà kún ni wọ́n dẹ̀ fi wà táwọn gangan ní àṣesílẹ̀ táwọn náà ti ṣe pẹ̀lú ọmọ ọlọ́mọ bóyá níbi ìwà tó dá sọmọ ọlọ́mọ tèmi náà wà ń ké èrè ẹ̀ àwọn méjèèjì ò sí láyé mọ́ lọ́jọ́ tí ní ọlọ́run bá mi foríjì wọn wọ́n gbìyànjú. wọ́n gbé kíni kan níwáwọ̀ téèyàn máa ń ní iṣẹ́ kan ṣé ti wá ní lójú ẹ̀mí wọn àbí wọ́n ti lọ tọ́kọ tó dé pé àwọn bẹ̀rẹ̀ sí ni mẹ́rin tó ń jẹ́ macaroni. kó tó di pé wọ́n lọ ni mo ti máa ń ṣe jump máfolúkú ṣòdì ọmọ mi dáadáa kó tó di pé mo gbọ̀ gbòòrò so làwọn náà ti ń rí i pé alhamdulillah àwọn ọlọ́run ti ń gbà fún ọmọ àwọn so ìgbà tí mo wá fẹ́ lọ first London tí mo kọ́kọ́ fẹ́ lọ ọ̀ǹtì ìgbà tí mo tó sọ fún bàbá tó bí mi lọ́mọ pé wọ́n ti fún mi visa London o àsìkò gbà yẹn lọ tó lè sọ pé bóyá àwọn jáde láyé. Allah akbar tó etí ẹwà káàkiri àgbáláyé Mọ̀nsúrù Àjàsá náà ni mo gbé wá tẹ bá ń gbọ́ macaroni àwọn náà wà ń bí o macaroni wa pé méjì o. king macaroni fuji tọdọ mi. ok king macaroni fuji lẹ́yìn ń jẹ́ ẹ tá bá wo ọ̀ṣáájú kó tó ẹ fi king kún macaroni àwọn ọmọ ń pè yìí táwa ni original macaroni ta ló múra wọn ẹ̀yin ni macaroni àkọ́kọ́ ni àbí ọmọ wa tó ṣe tíátà. èmi ti kọ́kọ́ jẹ́ macaroni níbi 23 years kó tó di pé mo ṣẹ̀ṣẹ̀ wá ṣe rẹ́kọ̀dù mi tí mo pe ṣe sọ́táìtù ẹ̀ ní macaroni so ẹni tó dẹ̀ ń jẹ́ macaroni tó wá padà tó wá ń jẹ́ macaroni yìí létà lèmi ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé ẹlòmíì ṣẹ̀ṣẹ̀ padà tó wá ń jẹ́ macaroni. ẹni tó jẹ́ Mr Macaroni. yes Mr Macaroni so Mr Macaroni yẹn mo dẹ̀ rí pé kò dira wọn lọ́wọ́ torí nínú gbogbo olórin tèmi jẹ́ macaroni yẹn èmi fún orúkọ yẹn ní mo fún ní fóònù dáadáa débi pé olórin mi ò lè sọ pé òun fẹ́ jump sí orúkọ yẹn. kí ló gbà fún ìfẹ́ yìí jẹ́ kí ló bí. student lórúkọ tèmi ń jẹ́ Mọ̀nsúrù Studio Àjàsá láti ilẹ̀ láti máa forúkọ ṣòdì so ìgbà tó wá di wípé macaroni yẹn àwọn èèyàn wa tó máa ń jó gan tọ́lọ́ndẹ̀ fún mi lẹ́bùn ẹ̀ so tí wọ́n wá ń jó bẹ́ẹ̀ wọ́n ń jó gan so ìgbà tó wá mo wá rí pé wọ́n á ní asúdọ̀ wọ́n ń ṣàìsàn mi bí mo ṣe ń kọrin wọ́n ṣàìsàn mi bí mo ṣe ń lálùjọ student bí mo ṣe ń jó wọ́n tún wà ń kó mi jẹ àsìkò mi ò jẹ macaroni wọ́n ti mọ̀ pé macaroni lọ́ọ̀mọ̀ Mọ̀nsúrù yẹn náà ṣe ń kó jẹ macaroni lọ́ọ̀mọ̀ mọ́ so ó di pé àwọn èèyàn máa ń. so macaroni nígbà tẹ́ ń sọ yìí oúnjẹ tí gbogbo èèyàn ń jẹ káàkiri ni. bẹ́ẹ̀ni wọ́n fẹ́ràn ẹ̀ ẹ̀yin náà wá ṣàfihàn sí. bẹ́ẹ̀ni macaroni àtẹ̀yìn náà dábọ̀ fẹ́ràn yín gbà yẹn. bẹ́ẹ̀ni so mo tún wá nínú rẹ́kọ̀dù kan London to Scotland mo ti kọ pé eléyìí ò ṣe macaroni tó ń ṣe o eléyìí ò ṣe macaroni tó ń ṣe o eléyìí macaroni tó ń kó jẹ ni tó o bá ti rí ní studio wọn tí mò ń ṣeré lórí stage o tí mo bá ń jó o bá ti wò mí o ti kó mi jẹ nìyẹn kò kí n ṣe macaroni tó ń ṣe o. tí ìtò tó bá ti wò ní lórí stage tó ti wò àwọn ìkọrin ń jó ẹ o ti kó mi jẹ nìyẹn. ọ̀nà ti jẹ macaroni sí bọ́dì yìí kára wò ní méní méjì álbọ̀mù tó mélòó báyìí rẹ́kọ̀dù tẹ́ ṣe. alhamdulilayi a sì ṣe tó bóyá bíi mẹ́fà báyìí. bọ̀ àwọn bíi track kékèké single sógbà single àwọn oníye tó gbé báyìí 40+ tẹ́ ti ṣe. alhamdulilayi. tábà ní ká tọpinpin ká tọpasẹ̀ yín kò sí ní tí yẹn bá níṣẹ́ kan tó ń ṣe alẹ́ ní ìṣáájú alẹ́ ní tí fẹ́ foríjọ alẹ́ ní tí fẹ́ farawé àbẹ́ tó ń tẹ̀lé orí tí talẹ̀ mú talẹ̀ tẹ̀lé talẹ̀ rí bí àwòkọ́ṣe àgbà tẹ̀lé láti bá. gẹ́gẹ́ bí mo sọ ní ẹ̀kan pé mo ní mi ò rí ibi tó lórí ti ń kọrin rí kó tó di pé mo bẹ̀rẹ̀ sí kọrin so
mo kọ́kọ́ mi ń kọrin mo like máa jáde lọ show nígbà tí mo ti bẹ̀rẹ̀ sí kọrin yẹn so mo máa ń gbàgbó so máa gbàgbó jump Monday Thursday máa kọ́ máa lọ jump káàkiri tí màá ti ní tèmi bá jump àwọn olórin bẹ́ẹ̀ ni Sunny T Lukman Awawu but olórin tó kọ́kọ́ bless mi láyé mi Lukman Awawu Adémọ́lá Saloma ní Shita so máa lọ sí Shita bless obìnrin lórí àbóríkà obìnrin tó ṣàdúrà fún mi tó ní mo lọ sí show wọn máa kàn lọ so ẹ̀gbọ́n mi kan wá wà yẹn ló wá ó jẹ́ bí manager wọn ni Macaroni ni you are student ni you student mo jẹ́ gbà yẹn mo ṣáà kí wọn ó ṣe gbé mẹ́ ó ṣàbẹ̀ sí kí ó ṣàṣàdúrà fún mi ó jókòó ṣàdúrà fún mi gan wà ṣàṣeyọrí kíní kan gidi kan ó ṣàtún ó ṣe gbé máìkì fún mi nìyẹn so mo kọrin pé olórin àgbà máa kọ́ gbé máìkì fún òun ni mo kọrin so lẹ́yìn ìgbà yẹn máa ń lọ sí shadow so bọ̀rúfù shadow máa ń lọ sí shadow tẹ̀ máa ń lọ shadow tẹ̀ yẹn dáadáa orí òkè gbogbo ẹ̀ máa ń lọ so along the line ó di pé mo ṣáà lọ sí Èkó tó ra nílé lẹ́kọ̀ọ́ náà mo lọ sí Èkó láti bẹ̀ lọ mo ti di pé mo ń gbàgbó Suleiman Alao Malaika Adékúnlé so mo ń gbá àgbo wọn ṣùgbọ́n tí mo gbàgbó wọn máa ń lọ sí bọ̀ẹ́rí tí mo wá tí ìfẹ́ mi wá fà sí jù tí mo wá close mọ́ jù òun ni Malaika yẹn so láti pàtí mo ti wá mọ Malaika so mi ń fi bẹ́ẹ̀ gbàgbó lórí mi ìsàgbé kí wọ́n ṣe máa gbàgbó tí wọ́n kí máa bá wọn lọlé ìsò sí bẹ́ẹ̀ mo ti wá di ẹbí so ẹ bá ń sunlé Malaika dáadáa pẹ̀lú ògbó Ọlọ́run mo bẹ́ẹ̀ lọ pé mi ì tí ì lórí tó yí sí mọ́ Malaika tó mi. so ká bá wo àjọṣepọ̀ ilé ìwé tọ́lú mélòó wáyé. lọ́dún yìí sì ó pé nǹkan á pé bí i 26 years. tẹ̀tí ń tẹ̀lé ra rẹ̀ ni but Máfolúkú Òṣòdì yẹn èmi ti ń kọrin bẹ́ẹ̀ dáadáa tó jẹ́ pé àwọn nǹkan ti wá play bẹ́ẹ̀ bíi carnival tèmi ti láìpẹ́ wọn tó pé wọ́n ti wá tó ti lọ so kó tó pé mo jù sí mọ́ wọn so èmi tèmi wá gbé dọ́dọ̀ wọn yẹn èmi ò ní intention wípé tí n bá ti tẹ̀lé lórí yìí wọ́n máa mọ èmi náà èmi ò ní kò sí nínú èrò tí èmi knowledge yẹn wà lásìmọ̀ bí mo fi àlùkò àdúrà mo tẹ̀lé Malaika sí o bẹ́ẹ̀ máa yẹ ká bí wọ́n jẹ́ ìfẹ́ mo fi iṣẹ́ tí mo ṣe mo fi búra yẹ fi tẹ̀lé Malaika so máa ń lọ sí iṣẹ́ wọn débi pé mi ń gbá mi ò tí ì yí sí wọn gan làdé onídòdò wọn ló wá pè mí jọ kọ́ka wọn ní studio máa jẹ́ kó aláàjì mọ̀ ẹ̀ máa jẹ́ kí ọ̀hún tí ìlọ mẹ́ka ń gbá ẹ̀ máa jẹ́ kí Malaika máa jẹ́ kó wọ́n mọ̀ ẹ̀ so wọ́n ṣáà studio rí ọmọ Òṣòdì náà kí wọ́n wọ́n ṣáà sọ̀rọ̀ ṣùgbọ́n tó wá play tán níjọ́ yẹn wọ́n wá gbé máìkì fún mi so láti ibẹ̀ lọ láti yé mi pé mò ń lọlé wọn mò ń jí bá ṣáà owó kọ̀ọ̀kan bá so èmi ò but tí n bá Yorùbá máa sọ pé ẹni tó bá sùn tì lèèyàn jà lọ́wọ́ mo lè máa kọrin lọ mo lórin tèmi mi lè stay lórí orin èèyàn kan so mo lórin tèmi but tí n bá ti ń kọrin ẹ mọ̀ pé kò sí orí ò ní balẹ̀ kó má rí nǹkan so tí n bá ti ń kọrin tèmi mo lè kọrin Malaika but mi kàn ní jẹ́ kó jù because Malaika àwọn náà Malaika náà olórin gidi ni wọ́n àwọn náà gbìyànjú ń kọrin so nǹkan èyí táwọn náà produce táwọn náà kọ yẹn káwọn náà máa lọ rí láì lórí ọ̀dọ̀ tí wọ́n yẹn nìkan káwọn náà máa kọ tiwa káwọn náà máa rí tiwa náà kọ so àwọn olórin míì tó bá tí wọ́n ń bọ̀ lẹ́yìn wa náà káwọn náà máa rí ń kọ. láìpẹ́ wàhálà kan ṣẹlẹ̀ ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ṣì ń gbóbò àbí kí ni ó tiẹ̀ ti rúgbó tán báyìí Táyé Currency ló jáde ò tán ní gbogbo olórin kò sẹ́ni tí a ní òun ò kọrin Aṣíwájú Pasuma kọrin Òbésèré Wasiu Ayinde náà kọrin àwọn bàbá Lẹ́gbàá Ṣèfí Àlàó náà kọrin àwọn Ẹ̀sàká àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ irú tí Táyé Currency sọ yìí níbo lẹ́yìn wà ojú ẹ̀ fi wò ó ṣé ó rí rí àbí kò rí sọ. ọ̀rọ̀ yẹn èmi ò lè sọ pé bóyá èèyàn kan rọ́rọ̀ sọ èèyàn kò rọ́rọ̀ sọ ẹni tó sọ̀rọ̀ ó ní nǹkan tó rí tó fi sọ̀rọ̀ bọ̀ ó kàn máa ń ṣẹlẹ̀ nígbà míì tó jẹ́ pé ìyá mi pàdé mọ́ kò máa ń tọ́ sẹ́nu ọmọ ń gbà mí o but tí ọmọ bá fẹ́ sọ fún pé tó bá fẹ́ sọ fún ìyá ẹ̀ pé pàdé mọ́ ó ní style tó lè fi sọ so ìyẹn ẹ̀kan so Táyé Currency tó sọ̀rọ̀ ẹ̀mọ̀ káwọ́ olórin tá bá ti mú máìkì dání a ti wà ní nǹkan ẹ̀ ti wà láyé mi tó jẹ́ pé orin Táyé Currency tó lọ sórí stage tó lọ kọrin ó lè máa ro nǹkan tó fẹ́ sọ yẹn tó jẹ́ pé ọ̀tìgbà tó dórí stage tó ń kọrin lọ inspiration kan yẹn wá so nínú Fuji
nínú fújì olójú ẹni tó máa sọ pé òun ò lè kọrin olórin èèyàn lè yí àtẹ̀lẹ̀ wà lórí stage ká kọrin èèyàn fáǹsì Òbésèré lè wà lórí stage kí n fẹ́ kọ́ kó máa náwó kí n fẹ́ kí ó ti dandan Òbésèré ni mo torí ẹ ló lè mórí ẹ̀ wù òun ló lè mórí ẹ̀ wù àlùfáàsì Òbésèrè wá sórí fáǹsì Òbésèrè bá wá sórí stage ó ní àwọn tó ń ná mi lọ́wọ́ tí mo dẹ̀ mọ̀ pé fáǹsì Òbésèrè ni n máa kọrin Òbésèrè fún because ìyẹn ní gangan ló lè mórí ẹ̀wù tó lè fi náwó dáadáa. àbóyè òṣùpá fún fáìsì ó ti dandan èyí á kọ́ fún as a time tí mo wà ní London mo ti ń play lọ bẹ́ẹ̀ ó ti náwó fún mi tẹ́lẹ̀ ó jókòó wọ́n kọrin Aláàjì Musiliu ìṣó tún ti dé ó bẹ́ẹ̀ dìde ni ó bẹ́ẹ̀ dìde ni ó bẹ̀rẹ̀ sí náwó ni ó bẹ̀rẹ̀ sí náwó ni. ta ló nìyẹn àwọn Aláàjì Suleiman Alao Malaika Adékúnlé tó fi kí MC Musiliu èyí tó ṣe bẹ́lẹ̀ láwọn so ẹ̀yẹ wúrú orin yẹn tó fi jẹ́ pé òun ló lè tíga ẹni yẹn tó ló fi láìpẹ́ owó tó yẹ so kò sí pé olórin kò lè kọrin orin ẹnìkan yẹn irọ́ ni. ṣùgbọ́n ibi tí olórin tó súnmọ́ Pasuma tó bẹ́ẹ̀ yẹn Táyé Currency tó ní Wàsíù Àlàbí Pasuma ó máa ń kọrin Òbésèré dáadáa ṣé ìyẹn ò fi hàn pé tabaníkà wo Pasuma àti Òbésèré ipò ńlá ni Paso wà sóbésèré tẹ́yìn ò rí bẹ́ẹ̀ ni. bí ojú tó ń fi ẹni tó sọ̀rọ̀ ojú tó ń fi wò ó lòun fi sọ ṣàmùkú tó máa ní ẹni tó sọ. àbáwọn tí wọ́n padà gbọ́ ọ̀rọ̀ ni wọ́n tà mú àbí ni wọ́n kà sí pé nígbà tó fẹ́ pé Pasuma ń kọrin Òbésèré dájúdájú aṣáájú ni Òbésèré jẹ́ sí Pasuma. bẹ́ẹ̀ni ṣé bó ṣe wá rí ní ṣé lọ́rọ̀ tí ṣé bó ṣe rí náà gbà bẹ́ẹ̀. ẹ mọ̀ wípé ìkọ́ tèmi lè rí sí ọ̀rọ̀ rẹ̀ ni pé ṣé rí ọ̀rọ̀ yẹn kò ń ṣọ̀rọ̀ tó yẹ kó lọ fà tó yẹn. ó ti ṣẹlẹ̀ ní Alhaji Wasiu Ayinde pẹ̀lú Barrister rí ó ti ṣẹlẹ̀ rí so àwọn tó wá ń kún tó ń gbáǹdì agboolé fújì ti rọ so ẹ jẹ́ kó bó ṣe píìsì tó ti wà yẹn náà ní kẹjẹ ká filẹ̀ bẹ́ẹ̀ because tí erin méjì bá ń jà gbà mí koríko bẹ́ẹ̀ ló máa jìyà ẹyin tó wọlé báyìí sà láìpẹ́ ìrìn àtúndí tí Alhaji Shina Akanni Àròorin ọ̀gọ́lórin àtàwọn náà jáde pé àsìkò yìí o àsìkò ti dé o tí mo fẹ́ gba ipò gẹ́gẹ́ bí aṣáájú àwọn ní fújì lónìí o níbi tí ìrẹ̀tẹ̀ tó mọ́ aṣáájú ní fújì lèmi a sì rí pé Alhaji Wasiu Ayinde olúwaye fújì ń bẹ kọ́lọ́n tó bàbá lọ́rọ̀ ẹ̀mí wọn Alhaji Kollington Àyìnlá àwọn náà wà kọ́lọ́n tó bọ̀ jẹ́ kí bàbá pẹ́ dáadáa ìyí ń kọ́ ṣe kò ní padà dárúkè rúdò láàrin ẹ̀yìn ní fújì. kò lè dárúkè rúdò lẹ̀ because ṣe mọ̀ pé ìlú àwọn tẹ́ ń sọ yìí Alhaji Shina Akanni ni Àròorin ọ̀gá wa ni wọ́n bẹ́ẹ̀ ni Alhaji Wasiu Ayinde ọ̀gá wa ni wọ́n Alhaji Kollington Àyìnlá kí bàbá túbọ̀ pẹ́ fún bàbá yìí ni wọ́n ọ̀gá bí báwo bàbá lọ́jọ́ fún wa so ṣẹ́rí gbogbo àwọn yẹn tó bá wá ń sọ pé àwọn wà ní rántébù àbí wọn ò sí rántébù pé ẹnìkan sọ pé ìkan lòún fẹ́ jẹ ẹni tó bá sọ pé òun ni Sànní Ṣéwù fújì táwa dẹ̀ jẹ́ àtàkéré sí wọn ká máa sọnù wọn lọ ni ká máa sọnù wọn lọ ni ẹnu wa ti wo ògbà kí n sọ ẹnu tèmi ògbà kí n sọ pé Alhaji Shina Akanni kí ló dé tẹ́fẹ́ jẹ kìíní pín nígbà tá no so àárín ara wọn ni kọ́ ti jọ máa fà torí tọ́ba ní nínú olórin Àròorin bàbá ni o aṣíwájú dáadáa pẹ̀lú tí ò kí n fojú pa. káwájẹ nígbà wo la nílẹ̀ Yorùbá gan tí àwa wà nílẹ̀ Yorùbá tí à ń gbé nílẹ̀ Yorùbá tí ó jẹ́ onírúurú gbogbo wa a rí aráwọn ọba aládé bíi mẹ́fà nínú ìlú kan mo lọ sí ìjọba ayépẹ́ láìpẹ́ yìí nígbà ta lọ daṣọ bo olóògbé Luka Gawati níbẹ̀ yẹn wọ́n ní welcome to a town with 6 beaded crowns ẹ káàbọ̀ sí ìlú tí wọ́n ti ní ọba aládé mẹ́fà nínú ìlú kan tẹ́bádé ìgbà Mọ́lúṣàbí náà ọba bíi 5 kan ló wà ń bẹ̀ náà so tá a bá ní ọba lóríṣiríṣi ní agboolé fújì bóyá kò jà yóò pa àbí bẹ́ẹ̀ kọ́ ni. tẹ́lẹ̀ náà ọba pọ̀ lágboolé fújì. ẹ ṣáà wò. Wasiu Ayinde olúwaye fújì bẹ́ẹ̀ olúwaye fújì
Saheed Òṣùpá ọba orin ọba ni wọ́n. ọba orin Suleiman Alaika Adékúnlé Dìbà ọba ni wọ́n. ọba new generation. tọ́ba bá yẹ kọ́ pé kódà kéèyàn kan náà tún sọ pé òun tún lọ bá o ní ọ̀túnla o kó máa gbọ́ bá náà. ká bá sọ báyìí lẹ́ni kí ni ọjọ́ iwájú orin Fuji torí pé ṣáájú àsìkò yìí ni a máa ń rí ọgbẹ́ kí náà ní duet èyí tí ẹ̀ ń bọ̀ àtàwọn tó ti wà lókè ibi Wàsáìdì wọn ní kẹjọ ṣe album papọ̀ ààrí mọ́ àkóbá yìí ló ti mú wá sáàrin àkóbá ló ti fà. nǹkan tẹ́mi kan ní táìmù tí wọ́n ń ṣe joint record yẹn ìlọsíwájú wà fọlọ́rin tó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ so gbà tó dẹ̀ tún tó stage kan tán ní kan stop ẹ̀ ìgbà tán stop ẹ̀ náà arólórin tó yẹ pé kò bá wọn ṣe joint record tọ́lọ́ndẹ̀ fi hàn so ní gbogbo ọjọ́ ayé tèmi mi máa ń nígbàgbọ́ pé ẹ̀dá kan ò lè gbẹ́dà kànga àfi tọ́lọ́n bá fẹ́ gbẹ́ nìyẹn ga. àwọn onílù mi rẹ̀ ti lọ báyìí tẹ̀ ti gbọ́n ní Fuji lọ. orí ló bá mi ṣe mo lórí ló bá mi ṣe tí mo fi wọ̀lú London wọ̀lú Scotland wọ̀lú Turkey mo tún lérè ní South Africa lẹ́lẹ́kejì orí ló bá mi ṣe alhamdulilayi rabbil alamin àti bí ìlú bíi 6 báyìí so àtẹ̀tù àṣẹ Amẹ́ríkà àti Canada ń kọ́ ayẹ̀dárí South Africa náà láìpẹ́ ẹ̀ṣẹ̀ dé ni Amẹ́ríkà àti Canada ń kọ́ ọlọ́ba tó ṣe ló ṣe àwọn tí wájú yìí àṣeyàn náà nígbà tí South Africa tẹ́ lọ yìí kalẹ̀ pàdé ń bẹ̀ torí ṣùgbọ́n àwọn ti gbọ́ kalẹ̀ kí mẹ́ta ló kí ta ló dìmọ́ ta lẹ dìmọ́ ń bẹ̀ tó mọ̀ jágbá ọlọ́ níbi tí. alhamdulilayi inú mi rí dùn gan ọlọ́run ọba bó ṣe ń ṣiṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni tẹ́dà bá ti ṣe dáadáa rí dáadáa gbà mo pàdé olóògbòjò Paramount king àgbàkẹ́rà bàbá láti ilẹ̀ kò ṣe pé nǹkan ìwà tó ń wù sí ní South Africa yẹn kò ṣe pé wà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wù wọ́n ti ń ṣe dáadáa sólórin ẹgbẹ́ mi tí mo mọ̀ sẹ́mi gan Alhaji Abacha àtijọ́ lórí stage dáadáa rí mo wá pàdé wọn South Africa ọkùnrin mo dé ọ̀nà wọn rẹ play àbá èmi náà wá South Africa báyìí ọ̀nà rẹ play macaroni oya máa send the flowers yẹn sí ọ̀tún ẹ̀ dẹ̀ nígbà tí ọmọ adébẹ̀ tí mi náà ti débẹ̀ tí wọ́n débẹ̀ wọ́n dì mọ́ mi ránṣẹ́ bí tí wọ́n ṣàdúrà mi máa lọ́jọ́ jókòó VIP bàtọ́ bọ́ sórí stage tó ń play lọ wọ́n pè mí go stage wọ́n bẹ̀rẹ̀ sí kí mi mo fẹ́ bọ́ lọ tún fà mí padà wọ́n tún kí mi wọ́n rí lè ṣe dáadáa sí mi gan èmi padà lọ sí Durban ìgbà tí mo tún wá ń bọ̀ padà tí mo lọ sí Nàìjíríà àwọn tí wọ́n ti da gbogbo South Africa rú gan wọ́n ti play dáadáa state by state so wọ́n tún wá ń lọ ní show ní ìjọ kejì ní Nàìjíríà mo wá pàdé wọn ní airport inú wọn tún dùn. gbàtẹ pa sí Nàìjíríà bẹ́ẹ̀ ni ìfẹ́ lọkọrin náà nù àbẹ́yìnkọ́ ṣeré lọ sábà. yóò bẹ́ẹ̀ lọ́run nínú ọlọ́kọrin bẹ́ẹ̀ mo kọrin fáwọn Yorùbá association tó wà ní Durban mo kọrin fún wọn so mo dẹ̀ tún yà àwọn fídíò kéékèèké kan bẹ́ẹ̀. bó ṣe wá rí ìdí iṣẹ́ yìí kí ni èrè ǹjẹ́ ṣe ìfẹ́ fẹ́ lé yín rí kí ni ìrètí ti rí ń bẹ̀ ṣó fẹ́ lé yín rí. adúpẹ́ ojú tí ń pa agúnbọ̀ ọjọ́ ti pẹ́ adẹ̀ tí èèyàn bá ní focus lórí nǹkan kan tó fẹ́ ṣe because tó bá jẹ́ pé mo ṣàyọjú náà ti ṣe Fuji ní àìmọye nǹkan bí tó ti ṣẹlẹ̀ sí ní tẹ́lẹ̀ máa ti sá because kò sí olùrànlọ́wọ́ kankan but mo lọ́wọ́ ń ràn mí lọ́wọ́ látara àwọn èèyàn náà tó tún assist mi torí pé kí ni ẹni tó bá máa ràn yàn lọ́wọ́ mi nígbàgbọ́ pé ẹni tó bá máa ràn yàn lọ́wọ́ kò ní wo tàbí ṣùgbọ́n ẹ o but tí ẹ̀kọ́ bá ti wá lọ́wọ́ wo tàbí ṣùgbọ́n pé bóyá kò mú orin kan tó bóyá kò lágídí bóyá kò fẹ́ help ẹni but tí wọ́n bá ti dúró tọ́lọ́run Ọlọ́run máa ràn yàn lọ́wọ́ ṣùgbọ́n èèyàn kò ní rí kò ní rí so mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìdí iṣẹ́ Fuji ilé tí mò ń gbé ilé tí mo fọwọ́ iṣẹ́ Fuji kọ́ ni ilé tí bẹ́ẹ̀ ni pẹ̀lú àṣẹ Ọlọ́run àrò ní Fuji bẹ́ẹ̀ ni pẹ̀lú ìbẹ̀rẹ̀ gbogbo olóyìnbó tí mo wá ń lọ àbílógún state àbíló Èkó ni gbogbo ìlú òyìnbó tí mo wá ń lọ tí mo kó 1 million 2 million tí mo fi ń kó ra tíkẹ́ẹ̀tì ní iṣẹ́ owó Fuji mi náà ni mo fi àwọn èèyàn dẹ̀ tún assist mi tó ń support yín bẹ́ẹ̀ ni èyí tí mo lọ last tẹ́ bá gbọ́ pé mo ń lọ mo ń bọ̀
ìlú òyìnbó Alhaji Lateef Arena ló ń ṣe bẹbẹ àti Arena wàrà fáwọn ọmọ kanalia òun ló dìgbà tí ó di pé mo fẹ́ lọ ti pé tíkẹ́ẹ̀tì yẹn ti ń ṣe bákan tó pé ó ti ń wọ́n jù 1 million báyìí ló gbé sí kò ṣe pé mo ṣiṣẹ́ kan fún rí kò ṣe pé mọ̀lẹ́bí ẹ̀ ní mi gbogbo ibi tó wọn náà bá ń dé ọlọ́mọ àtúbọ̀ máa ṣe kí ni àtúbọ̀ máa jẹ́ káwọn náà padà láàánú. pẹ̀lú ògo Ọlọ́run àtúndé wa lẹ́kùn sí ẹwà tẹ́tùn àgbẹ̀ adébẹ̀ dáadáa èyí kí a máa fi lè ká máa fi ṣe lọ èmi náà dúpẹ́ lọ́wọ́ ẹ̀yìn tí ẹ̀ ń dúta náà tẹ̀ ń kun àti ẹ̀ràn ọlọ́pàá pàápàá tí ẹ̀ ń ra dátà tí ẹ̀ tún ra subscription láti máa wò wá lórí DSTV Africa Magic Yorùbá ẹ̀ ṣeun àmọ̀rí bá ọ. adé Mukassim lórúkọ tèmi o ọmọọba ní Sàárẹ̀ Olú màá ní èmi ní ọmọ Àjàlá Erin ọmọ Àjàlá Ọ̀sọ̀ ọmọ Ajíkànjẹ́ Adéròmú ọmọ Adéníyì lọ́jà àtòkù ni o mo di Ṣàngó ará Àbáyọ̀mí ọ̀rẹ́ Àdéòrì òṣà tí ará Ajíkànjẹ́ fi obì kan kẹ́kẹ́ òun náà ni Ọya ara alájọ ló ń fojú di o ẹ wá jẹ́ ká lọ sílé bàbá mi lálébù Ọya ní Sàárẹ̀ Olú ẹ̀yin ara lè lókè ẹ mọ̀ kú lé o.